Hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí. Wọ́n bá ní kábíyèsí níbi tó ti wọ́n ní ṣe ló ń káàkiri gbogbo. Wọ́n ní tí bẹ́lẹ̀ bá mọ bí ìgbà téèyàn ń ṣe exercise káàkiri. Wọ́n ní kó máa ṣe exercise ibi tó ti ń ṣe exercise ṣá. Ló bá rí obìnrin ọmọge kan pẹ̀lú oyún nú tó kàn kọjá ojú ẹ̀ kàn ṣe fìrí. Wọ́n ló kàn ó fẹ́ fi ẹ̀yìn padà sínú ilé bí kábíyèsí ṣe wá ní wá kàn pẹ̀lú oyún nú o. Wọ́n lọ́mọbìnrin yẹn bí kábíyèsí ṣe pé wá níbo ta ni ẹ́? Ó kàn rí mọ́lẹ̀. Níbo ló ti wá? Ó kàn rí mọ́lẹ̀. Ló pe Rónkẹ́ ló ní Rónkẹ́ tá lọ́mọbìnrin. Wọ́n ní ṣe lẹ́nu Rónkẹ́ ń gbọ̀n. Wọ́n ní Rónkẹ́ ò rí tangible thing láti sọ. Oyún yẹn ti ga o. Ó kú kó oyún yẹn kan sọ pé oyún yẹn máa bímọ ní month yẹn àbí second month. Pẹ̀lú wọ́n ṣe describe oyún yẹn. Wọ́n bá ní ṣe ni kábíyèsí wá ń ṣe ni bí kábíyèsí ṣe ń béèrè lọ́wọ́ lórí Rónkẹ́ ò rí nǹkan tó wọ́n ní ṣe lẹ́nu Rónkẹ́ ń gbọ̀n. Àbí nǹkan tó ń sọ àbí lóòótọ́ ni àbí báwo? Wá bí ìwọ ọmọbìnrin bó ló ti wá? Wọ́n ní ṣe lọ́mọ yẹn kan rí mọ́lẹ̀. Wọ́n ní kò burú. So àwọn tó ń tẹ̀lé kábíyèsí entourage tí kábíyèsí bá ti ń kọjá tó bá ti ń lọ wọ́n ní wọ́n á mú àwọn bíi méjì mẹ́ta dání tí wọ́n máa tẹ̀lé kábíyèsí. Wọ́n ní kábíyèsí wá padà sí chamber ló bá ní kí àwọn people yẹn kàn mú ọmọbìnrin yẹn wá bá wọn ní chamber. Nígbà tí ọmọbìnrin yẹn wá dé tó wá bá kábíyèsí ní chamber. Níbo ló ti wá pé kán interrogate? Níbo ló ti wá? Ló bá di wò mí wọ̀. Kí ló ń ṣe láàfin? Ló bá di wò mí wọ̀. Wọ́n ní kò rí nǹkan sọ. Àti ìgbà wo ló ti wà láàfin? Ó dàbí ó di wò mí wọ̀. Kábíyèsí ní eléyìí pé kán lọ pe Rónkẹ́ wá. Wọ́n bá tún pe Rónkẹ́ ní Rónkẹ́ ò tún rí nǹkan kan sọ. Kábíyèsí wá ní yìí ń sọ èyí tó ń ṣẹlẹ̀ ẹ̀ tún ṣe mí. So bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ ṣe lẹ fi pamọ́. Ṣé Mariam ló ní kò fi pamọ́ síbẹ̀ yẹn? Àbí báwo? Wọ́n ní ṣe lódì wò. Ó ní jẹ́ ń sọ kankan fún yín o. Wọ́n ní Mariam ó sọ pé òun lóyún o. Oyún irọ́. Oyún náà tó ní a ti gbọ́ pé ó ń dúró de àsìkò tí oyún yẹn máa tó ṣe kínní kó bímọ yẹn àwọn á gbé ọmọ tó bá bí ọmọ ẹ lọ ń tọ́jú obìnrin olóyún tó bá bímọ kẹ́ lè fi pààrọ̀ aṣọ tẹ gbé síkùn àbí kẹ́ fi pààrọ̀ nǹkan kan pé torí ọ̀rọ̀ yín ò yé mi láàfin yìí àbí ìwọ ni o fẹ́ sọ pé ìwọ ló tún bímọ. Ìgbà kan la gbọ́ pé ṣe ló tún pé wọ́n ní Rónkẹ́ lóyún inú last month afẹ́rẹ́ rẹ̀ pa. Wọ́n nígbà tán gbé lọ sí hospital wọ́n sọ pé nǹkan ló wà nínú Rónkẹ́ o kì í ṣe ọmọ o kì í ṣe kinní o. Ṣé ẹ rí oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe fún kábíyèsí láàfin yẹn. Wọ́n ní ṣe ni kábíyèsí wá sọ fún pé ààyè ń sọ ti Mariam ìwọ tó wá lọ sọ pé kinní kan pé ta lè léyìí ò lè sọ pé díàfọ̀ kí kóhun tó tajú pẹ́ kán ti mú ọmọ yẹn kúrò láàfin kí Rónkẹ́ sọ nǹkan tí ibi tó ti rí ọmọ yẹn ibi tọ́mọ yẹn ń ṣe ní ààfin ní ìrọ̀rùn báyìí jẹ́ bẹ́ẹ̀ pé ó ti wọ́ ga o pé kábíyèsí ní Rónkẹ́ ti wọ́ ga o wọ́n ní big problem wọ́n ní big problem ni wọ́n ní big problem ni wọ́n ní sìn wọ́n ní big problem bring it out big problem ni Rónkẹ́ ní báyìí pé díàfọ̀ pé kò síbi tán ti ń ṣe kò síbi tán ti ń ṣe pé òun ti tolerate nonsense fún yín tó ti pẹ́ pé lè máa han Rónkẹ́ ní èèmọ̀. Báwo lẹ ṣe máa gbọ́ ọmọbìnrin tó lóyún sínú ilé Ọlọ́run má jẹ́ kéèyàn dáràn àbí Rónkẹ́ làwọn olórí ń try fún wọn láti ṣe yìí kí náà ń try fún wọn ní ààfin yìí pé lè ti pọ̀ ju kí lè lè. Wọ́n ní sì pé Rónkẹ́ ti wọ problem ńlá sí inú kó sọ ẹni tó wá tọ́jú ọmọbìnrin olóyún sínú ilé ẹ̀ tóun ò mọ̀ àbó òun gan ló fẹ́ play géèmù fóun tóun ò mọ̀ pé inú kan á ṣẹlẹ̀ náà àti Rónkẹ́ bá ṣe gbọ́
allegedly. So wọ́n ní Rónkẹ́ ń sìn jẹ́ mọ̀ pé Rónkẹ́ bó ṣe wà yẹn ẹ máa rò pé bóyá bó ṣe dàgbà gbala kì í ṣe gbogbo ẹni tó dàgbà ló ní ọgbọ́n lórí. Kì í ṣe kó jẹ́ pé irú àdúrà àwọn ìyá yẹn kó jẹ́ pé wọ́n tún ọmọ kéékèèké á tún lọ́gbọ́n jù wọ́n lọ. Kábíyèsí oh my God o kábíyèsí ó lágbára o kábíyèsí ọlọ́run á ràn yín lọ́wọ́ o kábíyèsí kò ní ṣiṣẹ́ ò mà ní bá yín o á ṣe é ṣe fún yín láyé yín o àpèrè bàbá yín ọba ńlá yín tẹ́ wà yìí lágbára jẹjẹ ẹ gbé yẹ o ní kú sọ́nà bí èéfín o àsìkò tí yín ó máa tu gbogbo Yorùbá lára o á tu Ifẹ̀ lára á tu gbogbo àtọmọdé àtàgbà ní rí láburú gbogbo àwọn ọ̀tá yín pátápátá wọn máa ṣubú dànù ni tógo bá ń jẹ́ tọlọ́run. Àwọn ìyàwó yín tẹ́ fẹ́ ní Ṣùlọ́kà irú Naomi àti Elizabeth ọlọ́run á dúró tì wọ́n ọlọ́run á bá yín gbé gbogbo ẹrù yín ní àgbéyè bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn torí eléyìí lágbà níṣẹ́ ló dàbí ìpá àti ẹ̀gbọ́ ọba pé àwọn ọba tá a máa ń gbọ́ ní ayé àtijọ́ mi rò pọ́n ṣe tó yìí ní ìtàwọn ọmọ kéékèèké tẹ̀sán pé ẹ̀fẹ́ àníkìdí ẹ̀ ṣe pé kìíní torí ẹ̀ lè ṣe lọ fẹ́ ẹni tó tún wà of age pé bóyá àwọn yẹn náà tún máa ní ọgbọ́n díẹ̀ torí wọ́n ní ọba ò kì í jẹ àjẹkù chassis lọ́ba máa ń ọmọ kékeré àwọn ọmọ ẹlẹ́jẹ̀ tútù jòjòló wọ́n máa fi máa ń ta kábíyèsí lọ́rẹ̀ tó fi ń ta lọ́rẹ̀ àwọn ọmọ yẹn náà wọ́n á dàgbà ilé kábíyèsí náà ni wọ́n ti máa kọ́gbọ́n náà tó ti máa ṣe rere ẹ̀ta àwọn tó ti tà tó ti rà tó ti di ẹ̀hànnà síbi tó ti ń bọ̀ wọ́n wá sí ààfin kábíyèsí wọ́n á practice gbogbo spirit burúkú tó ń gbé bọ̀ tọ́dún kábíyèsí ò dẹ̀ mọ̀ ṣe mọ̀ pé kábíyèsí náà ọmọdé ni torí ìgbà tó fi wọ ìjọ olóyè pé 50 ṣebí ìṣojú wa yìí náà ní kábíyèsí pé 50 ọmọdé at least bóyá ó máa jẹ́ bí 40 something years of age ló fi wọ bẹ̀ àbí 40 years ọmọdé yìí ni ọlọ́run á ràn lọ́wọ́ agbára ẹ̀jẹ̀ kábíyèsí ọlọ́run á ràn yín lọ́wọ́ torí eléyìí lágbára kò sẹ́ni tí ò kì í ṣe mistake ni àwọn obìnrin táwọn ìyàwó níyàwó tẹ́ ṣìgbé sáàfin wọ́n máa padà síbi tán tógo bá ń jẹ́ tọ́lọ́ wọ́n máa padà o torí gbogbo pátá ọkọ wọn wà láàyè ọkọ gbogbo wọn wà láàyè kábíyèsí máa dá wọn padà ọlọ́run á ràn yín lọ́wọ́ ìyàwó níyàwó ẹ ṣe dẹni ẹ dá wọn padà sí ọ̀dọ̀ ọkọ wọn torí ọkọ wọn gan sìn règùn pé ìyàwó wọn adẹ́gbé sáàfin very easy fún yín kábíyèsí ẹ̀yin kọ́ lè fẹ́ wọn ní chassis fẹ́ wọn ní kékeré ẹ̀yin kọ́ ni first husband wọn ṣe ní lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ kán padà sọ́dọ̀ kan ọlọ́run adáríjì gbogbo ẹ̀yin èèyàn wa ẹ bá share kẹ́ bá like kẹ́ ẹ bá fi tún pèsè comment section wọ́n mọ ní kí n sáré gbé wá sí etí ìgbọ̀ wá ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa bye.